lónìí jí mi sọ̀rọ̀ nípa rẹ̀ oníbàmọ̀ye ọ̀rọ̀ mọ̀ ṣe òdámọ̀ rẹ̀ kí mo fẹ́ sọ máa ṣe àlàyé kékeré àtàtúpalẹ̀ nípa ìyípadà àti Ùbí-Titun ìyípadà àti Ùbí-Titun ní ìṣe àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19 ìwé mímọ́ wí kí yípadà kéde gba Ùgbàlà Ọlọ́run kéde ọ̀nì kò ní Ùbí-Titun sàn ni o nínú ọ̀sẹ̀ 19 ní ìyípadà kàn pè bá ìyípadà ní kí yípadà lọ́nà kan lágbára kọ́ bá o kíróníkà mọ̀tọ̀rọ̀ gáfárà ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 òun ní ṣe àlàyé wí kọ́ni bá nú Kristi Jésù yóò di ẹ̀dá titun titun yánranyánran yípadà kò ní ipò gbólógbó ọdẹ titun ohun àtijọ́ ti kọjá lọ kí kété ọ̀rẹ́ yá di titun gbogbo àkànyàn pé wùdà kọ bọ́ kísà ọ̀rẹ́ wọ aṣọ tuntun ìyípadà àti Ùbí-Titun ó jẹ́ òrírí tẹ̀mí èṣù kọ̀nyàn ká ṣẹlẹ̀ sí ènìyàn kọ̀nyàn amójú bíi pé òjò ń pani àbí bíi pé àná ni lẹ́gba àbí bíi pé ojú èèyàn yọ dànù àbí bẹ́ẹ̀ ni pé etí èèyàn nà rọ́ ó jẹ́ òrírí ti ẹ̀mí kò jẹ́ pé láti inú ọkàn lọ́n ni èṣù kọ̀nyàn yóò mójú rí nígbà káfẹ́fẹ́ bá ti fẹ́ àzọ ní rí afẹ́fẹ́ ni ṣùgbọ́n a rí òpa ọ̀rẹ́ lọ́ra ohun kì afẹ́fẹ́ ni kò fẹ́ ìlú báà náà ni kí ẹ̀mí ìyípadà àti Ùbí-Titun kó bá ti yí ọ̀nà ọ̀nìyàn ayé ọmọ kọ́ sójú rẹ̀ ṣùgbọ́n ìgbé ayé ọ̀nì ni àyípadà kàn pè ní ìyípadà kàn pè ní Ùbí-Titun kó bá lọ sínú Títù orí 3 ẹsẹ̀ 9 Bíbélì wí oríire ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run ni Ọlọ́run mú ìkóni bíi ẹ̀bùn ni èò rẹ yọ̀rá ipá sísà rẹ iṣẹ́ ṣíṣe rẹ yọ̀rá ṣùgbọ́n nípa ìgbàgbọ́ wà ní orí oore ọ̀fẹ́ ni wà yóò rí gbà wí ọ̀fẹ́ lọ́lọ́run ṣe o ẹ̀bùn ni dẹ̀yìn ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ Ọlọ́run yóò da wúrà rẹ̀ kẹ̀dá ko ẹlẹ́dẹ̀ ọ̀ní bá wá ìyípadà ọ̀ní bá wá Ùbí-Titun kí ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lè gbàgbọ́ nínú ikú àtàjíǹde Jésù Kristi wí a òun ní ṣílẹ̀kùn oríire ọ̀fẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ kò ṣìkò ọmọ ẹ̀dá ìyípadà àti Ùbí-Titun náà kó bá lọ sínú Jòhánù orí 3 ẹsẹ̀ 3 èlò ẹ̀tọ́ ni mo wí hàn ọ́ láì ṣe pé a bá tú ọ̀nìyàn bí èyí ò rí ìjọba Ọlọ́run òun ni àmúyẹ òbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún ọ̀nìkà lọ sí iyè àrèlépẹ̀kun tí o dè rí ìyípadà àti Ùbí-Titun náà ó jẹ́ nǹkan Ọlọ́run pa láṣẹ Ọlọ́run pa láṣẹ kí ìrònúpìwàdà kí n dẹ̀ dé àtúnbí kí ìrònúpìwàdà kí n dẹ̀ dé ọ̀nì Ùgbàlà ìyípadà àti Ùbí-Titun kó ayé rẹ̀ o ṣé ẹ lébẹ̀ àbí wọ́n ti sún dọ̀la ni àbí wọ́n ti ronú sí àbí wọ́n ti ṣúbọ́yà ọ̀nà kan ẹ̀dẹ́ yàtọ̀ sí ọ̀nà Jésù torí oríṣiríṣi ẹ̀sìn ló gbé kalẹ̀ láyé ṣùgbọ́n kínní kan ní dájú kété ọ̀nà kan là kalẹ̀ ni èyí ò ṣì kété rẹ̀ lé ojú ọ̀nà wàá rè mọ̀ wí ọ̀nà kan ṣoṣo kọ́ Ọlọ́run mọ̀ kọ́ lọ́ sí nínú Mátì orí 7 ẹsẹ̀ 20 òun náà ni pé
nípasẹ̀ Jésù Kristi, torí pé bíbélì gan dẹ̀ wí bá gan nínú ìṣe àpọ́stélì wí sọ̀rọ̀ kan múrin o kàn mú koni lábẹ́ ọ̀run nípasẹ̀ èyí kan yọ̀ mú gbanilà òdámọ̀ ìyípadà àti Ùbí-Titun wàá rí nínú èso kẹ́ jẹyọ nínú ayé ọ̀nìkan ti tọ̀ o tí orí kìtì wà pálapàla kò éwu ni kó bá tọ́ Jésù kí omi ìyè Jésù Kristi kó bá yí ọ̀nà ayé rẹ wọ́n gan wà á mọ̀ wí ayé rẹ ti yí padà ọkọ̀ rẹ á rí èso ni ọ̀yà rẹ á rí èso ni ìyẹn òbí rẹ á rí ìyípadà ni kékeré kì í jọ ṣiṣẹ́ kì í jọ ṣeun kọjá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohunkóhun ni yóò jọ ṣe á rí pé ayé rẹ o yóò ti yí padà bí mo ti amẹ́rùn dúró nípa ọ̀rọ̀ ìyípadà àti Ùbí-Titun kò yẹ kẹ́ jọ ọ́ lógún kò jẹ́ pé nípasẹ̀ lọ amúlùbálàjà pẹ̀lú Ọlọ́run àti lẹ́yìn òrèyìn lẹ́yìn ayé rẹ wàá yóò mú yí ọ̀nà ìjọba Ọlọ́run kó gbẹ̀yìn máa mẹ́rùn bà lébẹ̀ ní pé ìyípadà àti Ùbí-Titun nípasẹ̀ ìgbàgbọ́ lọ́yàn yóò mórí gbà Nikodémù béèrè lọ́wọ́ Jésù iṣẹ́ kọ́ nìyẹn bá ti dàgbà iṣẹ́ àdè gbórí ọ̀nà èyí rẹ̀ lẹ́rẹ̀ kan sí kan rẹ̀ á bí ṣé ò túmọ̀ kọ̀ọ̀yàn dé àtúnbílẹ̀ yìí ni Jésù ṣe bá ọ ìwà gbàgbọ́ nínú ọmọ Ọlọ́run wà á gbàgbọ́ nínú Mèsáyà wà á gbàgbọ́ nínú ọ̀nì kò kú kò mọ̀ jẹ́ rẹ̀ kò mú ṣe ètùtù kò ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti ṣe kékeré ráyé o níjọ́ kan ṣoṣo lè parí iṣẹ́ ni ṣùgbọ́n ọ̀rìyá kú ọ ní ká gbàgbọ́ kájà kú gbégbèsè gbàgbọ́ ni ká ronú padà ẹ̀ṣẹ̀ rẹ̀ ká kọ̀ ọ́ sílẹ̀ ká rí á mú ìgbàgbọ́ rẹ̀ sínú Jésù ọmọ Ọlọ́run wí òun lọ́nà wí òun ni afárá oṣù ọ̀nà pẹ̀lú Ọlọ́run pé òun lórísun ìgbàlà ọ̀nà kọ́ni bá yálà hàn ti bí àbí hàn ti bí ká pèsè yìn bí sáyé kọba tí a lò gbàlà ni a gbà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà kárí mi dé sílé ìjọba Ọlọ́run.